Ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtàn reality show. Olúwaṣeun Àkànjí ni olóòtú ètò yìí. Láàárọ̀ yìí, ọ̀gá mi kan ni mo gbé wá sórí ètò. Láàárọ̀ yìí gbẹgẹdẹ máa gbiná. Ṣé mọ̀, tí ọmọ bá pe bàbá wá sórí ètò, ó ní bó ṣe máa sọ yẹ kó yẹ yín bẹ́ẹ̀ yẹn. Ọ̀gá mi sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n, òṣèré orí ìtàgé ni wọ́n, dàrẹ́kítọ̀ ni wọ́n, olùkọ̀tàn ni wọ́n, akéwì ni wọ́n. Èmi ò ní dárúkọ wọn fún yín o, fún ara yín lẹ máa mọ̀ wọ́n. Tẹ́ bá ti rí wọn, nǹkan tí máa dá wọn mọ̀. Ó tún jẹ́ tiktoker, ó tún wá dìyẹn náà mọ̀. Story analysis ni wọ́n. So Ọlọ́run jẹ́ kí àlùbáríkà wọn ó tàn dọ́dọ̀ àwa yìí. Àwọn náà ni dárúkọ yín fún ara rẹ̀. Babátúndé cousin Bímbọ́lá lórúkọ mi. Akínyẹ kúṣẹ́. Láàárọ̀ yìí, àwọn ìbéèrè mi ò ní lọ púpọ̀ jù torí reality show láwa yìí. Bẹ́ẹ̀ ti sọ fún yín pé lẹ́ni yìí o, àti bá ti kó lórí ètò, wá lè mú pásọ̀ kan fi já mi nídìí o, bọ́ lẹ́yìn máa tú sí désàlẹ̀ kòkó. Ẹ bá wa sọ díẹ̀ fáwọn adé nípa yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, Babátúndé cousin Bímbọ́lá lórúkọ mi. Bímbọ́lá yẹn lórúkọ tó wà láàrin. Cousin bẹ lórúkọ táwọn mùsùlùmí. Babátúndé ọmọ ọba Adégbóyèga Adébísí Másadénù. Bàbá mi ló jọba, bàbá mi ò jọba, bàbá mi sì ti jáde láyé lọ́dún 7 sẹ́yìn. Ẹlẹ́dẹ́dẹ́ yìí lè máa jọba nìyẹn. Ó ṣeé ṣe. Tẹ́lẹ̀ bá kọ́ àfin ńlá ló kù báyìí. Lágbára Ọlọ́run, tàbá ti rán lọ́wọ́ àwọn èèyàn látọ̀dọ̀ yín. Ọmọ bíbí ìlú Iléṣà ni dádì mi. Wọ́n sì ti kúrò nílùú Iléṣà ní ìsìn, ó ti fẹ́ẹ̀ tó ọdún 54 54 years wọ́n ti kúrò nílùú Iléṣà. Wọ́n tẹ̀dó sí ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn níyà mi. Ọmọ agboolé Bẹ́lẹ́múrẹ́ lọ́ràn yẹn nílùú Ìbàdàn níyà mi. Ìlú Èkó wọ́n bí mi sí, àmọ́ wọn ò lóṣù 6 tán gbé mi lọ ìlú òkè. Wọ́n tọ́ mi nílùú òkè. Pàápàá jùlọ ibi tí bàbá ìyá mi ti lo ìṣẹ̀mí ayé. Torí baálẹ̀, olórí baálẹ̀ gbogbo agbègbè ni bàbá ìyá mi. Oníṣàngó sì ni wọ́n. Ọ̀dọ̀ bàbá ìyá mi ni mo gbé tí mo fi pọ́ ọmọ ọdún 14. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí báyìí. Ṣé báwo ni, torí sọ̀rọ̀sọ̀rọ̀ ní, akéwì ní, òṣèré orí ìtàgé ní, ẹ jẹ́ máa ń dàrẹ́tì àwọn sinimá lóríṣiríṣi. Báwo ni iṣẹ́ yìí ṣe bẹ̀rẹ̀? Ta lọ̀gá yín, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́? Ẹ ṣeun, okùn ègbókọ̀ mọ́ níbi wọ́n ti fà wá. Bẹ́ẹ̀ni. Púpọ̀ náà àwọn kan máa jáde síta, àwọn ọlọ́gàá, àwọn kan jì láwọn bára àwọn di iṣẹ́ ọ̀rọ̀ wèrè ni. Ọ̀gá mi àkọ́kọ́ ìyá mi ni. Mo sọ síwájú, mo ló Ṣàngó bàbá ìyá mi. Bẹ́ẹ̀ni. Ìyá mi sì látọ́kùn Ṣàngó rẹ̀. Àwọn ọmọ tá ń gbé lọ́dọ̀ rẹ̀ pọ̀. Wọ́n bá kọ́kọ́ jí láàárọ̀. Ṣàngó Olúkòso Àrẹ̀kújà ìyá ara bá ń bẹ́ ọmọ arígbọ́ ta ṣẹ́gun Ṣàngó kó ń létí yẹn gẹ́gẹ́ tó pọ̀ mọ̀ ẹ̀ síta gbangba. Olúkòso Àrẹ̀kújà yọ ọkọ ìyá Ṣàngó mọ́ pàmì òòrùn. Tọ́lẹ́ ni Ṣàngó bá pádùn pé ètùtù. Tó bá ti wá kí bàbá ìyá mi tán, yóò lọ dìmọ̀ lẹ́sẹ̀ báyìí ni, yóò mọ̀ kì í. Bí bàbá ìyá mi ọba sílé tó bá rájò ọba lọ pàdé àwọn baálẹ̀ tí ọba sunlé, ìyá mi ó kí àga àjókòó rẹ̀. Yóò àmọ́ kí àwọn ọmọ. Èmi náà ṣe Ìjẹ̀ṣà ní bàbá tèmi. Ìyá mi mọ gba ẹ̀bùn gbà lẹ́nu ẹ̀gbá lára ẹ̀ látara àṣẹ látara ọ̀rọ̀ látara àwà. Ìbẹ̀lẹ̀ ti mú oríkì tẹ máa ń kì yẹn. Ibẹ̀ mo ti mú oríkì. Àbúrò ìyá mi wà ní Wàìdí Àkànmú Santana ti ń kọrin fújì. Santana kan náà. Santana ti ń kọrin fújì. So táwọn bá ti wá sọ́dọ̀ bàbá tiwọn tọ́jọ́ bàbá ìyá tèmi. Àṣegbé ọmọ bíbí ìlú Iléṣà ni òun ni mánéjà òun tó lólómi ilé wọn. Fàṣkò táwọn bá wá ẹ̀rẹ́ tó bá ń ṣe pírátìsì pé wọ́n fẹ́ kọrin báwọn gbòde eré tọjọ́ mọ́ ìlú ibi táwọn wà bí lágbègbè ibẹ̀ tó bá dé òun pẹ̀lú lónìí tí eré nígbà náà ní gbogbo 1987 88 89 ìbẹ̀lẹ̀ mi ti táàpù kọ́rẹ́ǹtì orin kíkọ. So orin kíkọ mọ̀ ń kọ́ tó tó di pé mo gbé wọ tíátà. Kàríà tíátà mi pé mo bẹ̀rẹ̀ orí ìtàgé ọdún 1996 ni. 1996. Bẹ́ẹ̀ ni. Tíátà kan mo ṣì wọ pàǹtì lọ́wọ́. Wà bẹ́ẹ̀ ni pé tíátà kan wọ́n ní lọ sí lóṣogbo kí wọ́n ní lọ kí ìta olóòkan. Ìta olóòkan ọmọ ẹbẹ̀ náà ní Kọ́lédowó ń kọ fújì. Ó ṣe tíátà.
Omo street tá a bá ń lọ sọ́nà Ẹlẹ́sà road ibẹ̀ lọ́dọ̀ Ajílẹ̀yẹ tá a bá ń lọ sọ́nà St. Charles Grammar School l'Óṣogbo apá left báyìí olówó street ilẹ̀ ní Ajílẹ̀yẹ wà St. Charles ìyẹn wà lápá right tí èmi bá ń lọ láàárọ̀ tẹ́mi bá jókòó báyìí nígbà náà lọ torí mi sì pè tí mi tí mo wò bá jókòó báyìí láàárọ̀ ṣẹ́jú mẹ́rin tẹ́ bá jókòó rẹ̀ dúró ẹ̀yìn kalẹ̀ báyìí tí bá wá dúró ẹ̀yìn kalẹ̀ ìpàkọ́ bàbá Fìdíjà ìpàkọ́ wọn báyìí ni mo wò mo lè dúró pàkọ́ wọn má sọ tán wọ̀ bàbá Fìdíjà ló wá náà mú èmi bá Alhaji Yekin Ajílẹ̀yẹ kọ́lọ́mbà fún wọn kẹ́ wọn sinimá àkọ́kọ́ tí máa kọ́kọ́ kópa nínú rẹ̀ ọdún 1998 ni fíìmù Okùn Ẹrú Alhaji Yekin Ajílẹ̀yẹ Okùn Ẹrú ọdún 1998 mo kọ́kọ́ kópa nínú sinimá àgbéléwò ohun tí a tà ń kú ohun tí a tà ń ṣe gbá kò ṣeré ń bẹ́ẹ̀ ìrìn ìyá wọn pọ̀ àwọn òbí mi kọ̀ wọ́n bá ṣe dàgbù fún mi fún dídí ọdún márùn tí n fi ṣe ìyàsà ṣùgbọ́n tá a bá gba tí ń bẹ lọ́wọ́ ẹni tá a bá gba ti kàn tá a gba tara kíní sì wà ní àgọ́ ara mi. tá a bá máa sọ pé àlọ́gá yín Ajílẹ̀yẹ ni. Ajílẹ̀yẹ kọ́ ni ọ̀gá mi. nípele tíátà. ṣùgbọ́n pé mo kọ́kọ́ gbà ní sinimá èèyàn Ajílẹ̀yẹ mo kọ́kọ́ wà ní sinimá wọn. Ajílẹ̀yẹ kọ́ ni ọ̀gá mi. Bàbá Fìdíjà Òṣogbo based theatre làwọn. àwọn ni wọ́n rí tí ń bẹ lára mi wọ́n bẹ̀ mú mi bá Ajílẹ̀yẹ ni ìgbà fọ́ọ̀mù lọ́dọ̀ Ajílẹ̀yẹ mo mọ̀ ìyá mi lẹ́kọ̀ọ́ mo mọ̀ gbogbo àwọn gbogbo tí mo bẹ̀rẹ̀ pátápátá mo mọ̀. so mi ò gba fọ́ọ̀mù lọ́dọ̀ Ajílẹ̀yẹ mi gba fọ́ọ̀mù lọ́dọ̀ bàbá Fìdíjà. ibi tí mo ti gba fọ́ọ̀mù pé mo fẹ́ ṣe tíátà. ọ̀dọ̀ Táíwò Akíyọdé ó ní Olùsọ films a wà ní Mechanic Street ní Jákàndé estate lókè Afánsọ̀lọ̀ ó pé 25 years báyìí tí mo gba tíátà pé mo wá fẹ́ ṣe tiẹ̀ mo gba fọ́ọ̀mù pé mo wá fẹ́ ṣe tíátà o. lẹ́yìn ìgbà tẹ̀sí gbogbo àwọn ìrìn àjò yẹn bàdé ẹ̀ ṣe fíìmù ẹ̀ tẹ̀sí jáde nínú fíìmù náà. mo jáde nínú fíìmù sáwọn òbí mi fọwọ́ sí ni ìbáyọjú náà kéwìlà ní ọlọ kékeré lọ wà lọ ní tíátà n tá à ń ṣe tí wọn gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n pé mo jákùn mo tójú bọ́ mo lè dárò rírò pé mo fẹ́ ṣe tó wù mí sẹ́ pé mo gba fọ́ọ̀mù ọ̀dọ̀ Táíwò Akíyọdé Olùsọ films ni ilẹ̀ kan mo ti wá sí freedom tíátà o. ẹ ṣé kò sí tẹ̀bí kúrò ń bẹ àbẹ́ kúrò ládùúgbò yẹn ni. location yẹn jìnnà number 4 Salami Street lórí ilé Òṣòdì ni mò ń gbé ẹsẹ̀ ni mo dẹ̀ fi máa ń rìn lọ sí Jákàndé estate lókè Afánsọ̀lọ̀ adẹ̀sí rẹ̀ asálẹ̀ mẹ́ta nínú ọ̀sẹ̀ ẹ̀bùn yẹn pọ̀ ẹ̀bùn jẹ́ kí n sùn ọ̀rọ̀ sísọ mo ti ń gbé kárí àyẹ̀bọ̀ látọdún 1999 nílùú Òṣogbo. àfẹ́ mo fẹ́ kẹ́ ẹ parí tíátà ká wá bọ́ síbi ọ̀rọ̀ sísọ. ní reality show tá a bá wà ní ibi tá a wà yìí tá a bá ní ká yànnàná àwọn èèyàn ò ní di pọ́ìntì múnú tá a fẹ́ sọ mọ́ torí tán ìgbésí ayé mi lọ bí okùn ọ̀rọ̀ sísọ yẹn 1999 ni. ṣé wàá ní ọ̀gá fún àbí torí pé àbí ẹ̀bùn yẹn ó kàn wà láti. ọ̀rọ̀ sísọ mo jogún báyẹn lé ni mo sọ fún yín pé ìyá mi ni mo kó gba àwọn kìnìyàn lára ẹ̀ ṣùgbọ́n ọ̀gá mi nídìí ọ̀rọ̀ sísọ tó mú mi hàn ṣàyà ti lọ sọ́dọ̀ àwọn kan gbogbo iye 2000 gbogbo bàbá tẹ́bùn já lórí wa bí nǹkan míì tí mo jẹ́ àlò náà wò pé kìnìún kan báyìí ìfẹ́ bàjẹ́ kankan jẹ́ àwọn mẹ́ta kan bẹ tí máa ṣàpèjúwe wọn ṣùgbọ́n mi ò ní ìdí ẹ̀. gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni ọ̀gá tẹ́ gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn pé àjẹbí ni ó wà lára yín àjẹbí ni mo mọ̀ àmọ́ tí ẹ bá kí ni àwọn nǹkan ìdojúkọ tẹ́ bá pàdé lọ́dọ̀ àwọn wọ́n máa sọ pé àkókò gàgàrà kò fẹ́ kí ìmí ìkókọ ó tó sọ bí òwe èèyàn àgbàlagbà o ǹjẹ́ ó ní ìdojúkọ tẹ́ ìdojúkọ lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. kò sí iṣẹ́ kankan tí ò ní ìdojúkọ kò sí iṣẹ́ kan tí ò ní ìpèníjà. ní ọdún tí fíìmù ẹlẹ́yẹlé ń wó bá ẹ lọ àforí àfọrùn kí n bá ẹ lọ wọ́n fẹ́ kọ́ mi sí fíìmù ẹlẹ́yẹlé mi náà bá digbá mo dàgbọ̀n ó di rédíò Lagos àti Fọlákẹ́ receptionist rédíò Lagos ni wọ́n ń gbà yẹn gbobi táwọn tí yẹn bá wà lónìí ọlọ́run mọ́sà bá ń ṣe dáadáa fún wọn mo dé reception mo fẹ́ wọlé wọ́n ní kí ni mo wá láti bo olèmi náà lẹ́bùn ni mo ní mo wá fẹ́ kọrin sí fíìmù ẹlẹ́yẹlé báyìí wá Films and Records International ni àwọn ni wọ́n. ẹ má bínú ṣé wọ́n sọ pé káwọn èèyàn wá ni. àwọn èèyàn fẹ́ wá fún audition ni ok. èrò pọ̀ ní gbogbo àwa tá a wà ní reception lọ́jọ́ èmi nìkan ni mi ò fáìn oríṣiríṣi èèyàn. ni ẹ̀ fáìn nígbà yẹn.
mo ti fáìn báyìí ẹ ti fáyín gan ọ̀gá mi. ìyá fún ṣe tán mo ti rí wọn rí ṣùgbọ́n pé bá kọ́kọ́ rí wọn pàjọ jókòó wọ́n sọ̀rọ̀ mo dáhùn ọjọ́ ìrìn tá a jókòó sẹ́gbàá wa MC kan gbọ́ àgbà ẹ̀ Malam ló máa sọ MC Malam máa ń gbà nínú àwọn kìíní fíìmù Yorùbá ń gbà yẹn àtàwọn tó ní fíìmù méjì bá ṣe òun náà máa ń ṣe MC gbà yẹn. Àǹtí Fọlákẹ́ wa ní oríta ni mo wá mo ní mo gbọ́ polówó báyìí ni wọ́n ṣe mo wá mọ báyọ̀ wà mo ní mi mọ̀ wọ́n o wọ́n lọ́mọ ìlú wo ni mo bá sọ pé ọmọ Ìjẹ̀ṣà ni mo ní bọ̀ ti Ìbàdàn yá mi wọ́n ní mo dẹ̀ wu àwọn wọ́n ní òkè wọ́n ní kí n lọ sí reception pé tí máa jókòó pé ìbọn tó wá gbé kí n sọ pé èmi làbúrò àwọn. Ìgbà tí báwo wà dé bàbá Tùnú wọn wá bá a níbi táwa wọn rí ìyẹn fún ṣe tán ní màmá ẹ máa bọ̀ wọn ní MC Malam yẹn náà ẹ̀ kàn jọ wà nílé dòdò ọ̀sán wọn ní kí ẹ̀rọ máa bọ̀ wọn wá ní àwọn táwa dàgbọ́ bá dìde máa ní àwọn tó jóbìnrin kí wọ́n máa bọ̀ àwọn ọkùnrin àwọn àlọ́ ìjókòó bẹ́ẹ̀ higher education mo fi kọ́ ni tí mo fẹ́ kọ́ tó ń gbá lórí mi gidi. Ìgbà tí ó sáré pé wọn ò dá lóhùn wákàtí kìíní lẹ́yìn tán parí program ni Àǹtí Fọlákẹ́ bá pe èèyàn kan ń pẹ́ ní ẹni linesman ó máa ń tẹ̀lé Báyọ̀ wọ̀ ló máa ń wà lẹ́yìn Báyọ̀ wà tó máa ń dáná sí tó máa ń ṣàgbàṣà àwọn méjì ni but linesman yẹn ga báyìí ọmọ Èkìtì ni wọ́n. Lọ́wọ́ sọ fún linesman pé àbúrò àwọn ó wà lára àwọn tí kìíní pé chairman òde ti dáhùn dóhùn kìíní kankan lọ́dún yẹn lọ́hùn ó fà 20 years àsìkò tá a wà yìí ẹni ẹ bá ní pé kán lọ sọ fún mi pé kí n lọ mú 50,000 wá. Nígbà náà lọ́hùn. Ètò Yorùbá ti mú 50,000 àmì ò lè rí Báyọ̀ wá. Èmi ò lè rí wọn bá. Last man yẹn tó bá wà lẹ́yìn Báyọ̀ sọ pé kẹlẹ́ mú 50,000 naira wá. Tẹ́gbọ̀n fẹ́ 50,000 wá ẹ̀ lè rí Báyọ̀ wá. Wọ́n ní mi ò lè rí láǹfààní àti wà nínú nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àǹtí ẹ̀ bá ní amúlábúrò mi ní ẹ wọ́n ní sẹ́ ẹlẹ́rọ̀ sọ pé sọ fún ìṣẹ̀lẹ̀ ní pé sẹ́ lọ́rọ̀ sọ àbí pé fún wájú àǹtí ẹ̀ ni. Àǹtí ẹ̀ bá ní ó máa jẹ́yàn ṣàgbọ́n nǹkan tó ń sọ sí àlejò wa ní ọ̀pọ̀ kí n má wọlé kí n máa lọ. Ṣé n jókòó dáadáa? Mo bá lọ. Ṣebí pé títí yẹn ò dùn mí tí òfin ní dùn mí ìwọ̀n bá ní o mò ń gbé number 4 Ìsàlámì street lórí ilé Òṣòdì mo fẹsẹ̀ yìí lọ sí rédíò Lagos ní Agídìgbì ní Ìkẹjà. Ìkẹjà látòṣòdì. Ṣé ìwọ á dùn mí mo wá gbọ́ pé polówó kan wáyé ń bàdàn bẹ́ẹ̀ Galawal Orosi ní Galaxy làwà yìí o wọ́n gbọ́ polówó yẹn àwọn ti Ìbàdàn wọ́n bá pè mí torí inú gbogbo fámìlì wa 1 to 3 ni mo wà ní ọdún kọ́ lo fóònù ọdún 2002 ni mo ti lo fóònù. So wọ́n bá pè mí pé polówó kan ṣẹlẹ̀ Ìbàdàn báyìí wọ́n sọ pé wọ́n náà nídìí àwọn tó lẹ́bùn kí n máa bọ̀ wá Ìbàdàn mo bá lọ sí Ìbàdàn. Wọ́n pè mí kan ní gbé láàlú ìwò nìbàdàn bí ẹ bá ń bọ̀ látòjé bí ẹ bá ṣe pé ẹ ń bọ̀ látòjé nísìnyí apá left báyìí ló wà tẹ bá bọ̀ láti géètì apá right báyìí ló wà. Bóyá Galawal tí mo fẹ́ wá rí látòjì bí Èkó wọ́n wà lórí ìjókòó báyìí arákùnrin kan jókòó sí wọn lẹ́gbẹ̀ẹ́ nígbà máa gbé géètì arákùnrin kan jókòó sí wọn níbi ìyàlẹ́gbẹ́ láì arákùnrin kan jókòó sí wọn lẹ́gbẹ̀ẹ́ mo bá dọ́wà lẹ́gbẹ̀ẹ́ fún ẹ dára àlàyé dẹ̀ dá mi lóhùn dáadáa Bóyá Galawal wọ́n dá mi lóhùn dáadáa tàbí wọ́n sọ fún mi ní ẹ̀fẹ́ àwọn ni mo fẹ́ rí ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ wọn ní gbogbo tí mo bá fẹ́ bá wọn sọ kí n máa sọ fún wọn. Ẹ ti rẹ̀ ń tẹ́ wá lọ. Mo rí ọjọ́ jókòó báyìí. Wọ́n jọ jókòó àwọn ti dá yín lóhùn. Àwọn mú fún ìdání báyìí kí èèyàn dọ̀bálẹ̀ pé mo wá ẹ̀yìn mo dọ̀bálẹ̀ mo kí wọn tán ẹni bá ní kí n bẹ́ báyìí máa bọ̀ ṣé kò sí láti bọ̀ ní bàbá ni mo wá rí Bóyá Galawal ni mo wá rí ní láti bọ̀ mo láti kọ̀ ní láti kọ̀ mo ní ṣé kò sí mo ní àwọn ni mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ní gbogbo tó bá fẹ́ sọ máa sọ ọmọ ẹ̀mí náà ló máa sọ fún. Ṣé máa ń jà wọn ni nígbà yẹn ṣe mọ̀ yá wọ́n ń jà wọn ni. Ipò tí wọ́n wà mi ò mọ̀ bá ṣe jẹ́ sí wọn. So mo ní mo fẹ́ sọ̀rọ̀ ni pé mo ti sọ̀rọ̀ lórí Òṣogbo tẹ́lẹ̀ kó lórí pé bọ̀ ẹ̀kọ́ ni mo gbà. Àwọn dákọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní rédíò Lagos lẹ́kọ̀ọ́ wá bí lábàjá wà lẹ́kọ̀ọ́ ìgbóngbé ìgbà ìgbóngbé ìgbà débò èkó ní ọlọ́run ìkíní kan ọlọ́run lámùlà wà bàdàn wọ́n sá dákọ̀ gbogbo àwọn ètò wá bí gbogbo wọn pátá ọ̀pọ̀ ẹni fàjẹ́mi lẹ́yìn akọ̀rọ̀wọ̀ sí gbogbo àwọn top ní Lagos State gbogbo náà dákọ̀ wá tó dídé èkó wá. Ní bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kí n rí abáṣọ tí mo fi padà sí ìkọ́ lọ́jọ́ yẹn.
àwọn náà dẹ̀ sọ wọn kọ́ bí tó ń jókòó sí. kálukú náà lọ lẹ́yìn tí ń sọ bọ́ bá lọ́lọ́run tó tò láwọn èèyàn bí kálukú ṣe ń lo ipò ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìdojúkọ ní ìdíṣẹ́ lẹ́yìn méjì yẹn ẹ̀rù kò sẹ́lẹ̀ omi ìgbé àtẹ̀lọ́ bá. ọ̀pọ̀ but yóò gba àkókò ìwájú méjì yẹn náà tó ní pọ́ìntì. sáà méjì tó dùn ìjú nìyẹn. kódà títẹ̀ kó èrè fi gbogbo ara dùn mí bíi ti Ìbàdàn ìrìn àjò látẹ̀kọ́ lọ Ìbàdàn kásìdẹ̀ tá a fẹ́ sọ pé Gbẹ́ngà Adébóyè àbí bàbá àtùnú ṣẹ̀kú bàbá àtùnú rí gbogbo wa papọ̀ bá a sọ̀rọ̀ ni ọtọ́ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ló sọ wípé kí lọ wá ó yàtọ̀ sí pé ẹni tí mo fẹ́ rí jókòó báyìí ẹni tó ní kí mo sọ̀rọ̀ jókòó tì tá a jọ rí ara bá tẹ́ fẹ́gbẹ́ ara jọ àyẹ̀ nìkan ló gbèrè jù ẹ̀ńtẹ́ rí ó yàtọ̀ sí pé ẹ̀ńtẹ́ rí. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé olùdarí àti olùkọ̀tàn ẹ ti máa rí àwọn ìdojúkọ bíi méjì bíi mẹ́ta nínú eré orí ìtàgé afẹ́kẹ́ sọ fún wa. ìdojúkọ bíi méjì bíi mẹ́ta ìdojúkọ tó wà nídìí iṣẹ́ tíátà mo fẹ́ lè sọ pé kò sí bómi agbo tíátà gan ayé kan ọ̀tọ̀ ni ilé jọ bíi méjì bíi mẹ́ta àkọ́kọ́ náà ilé tíátà agbo tó ti wò lẹ́ni tó bá jẹ́ pati A tí mo jẹ́ pati B bí n bá ṣe mọ ẹ náà ni màá mọ tí n bá kọjá yìí tí mo kọjá yìí ara mi pè ọ́ wàá bá ní kópa ní eré bẹ́ẹ̀ ni ṣé nígbà yẹn báwọn bàbá àgbàríkà àgbà yẹn ṣe bẹ́ẹ̀ kọ́ láti ṣe tíátà àti sinimá tẹ́ ẹ̀ bá ti jọ jẹ́ pé ẹjọ́ bàbá kan níbì kan kẹjọ bìlọ́ọ̀sì bì kan tó kọjá àbí tíátà yẹn ìyẹn kó ṣe dààmú sánná ní orí gbìyànjú kó wọ ẹlẹ́bí mọ́ta láàrin owó onírú owó alátowó oníyọ̀ owó onímagí lálùbọ̀sà lépo oníyọ̀ kó wá kó gbogbo yẹn kó sọ pé òun fẹ́ ṣe production due to ó ní tálẹ́ǹtì ó kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn ó lẹ́bọ̀ àwòtọ́ ọ̀run wá ó kọ̀ọ̀kan ń pa ẹ̀ ó fẹ́ ká yí orí òun tó ti wá sanwó lágbájá mo fẹ́ kẹ́ kópa nínú fíìmù mi ṣé ìbáyìí lè fẹ́ ṣe kó kọ́kọ́ sọ fún ẹni tó rò pé ìgbà ojúmọ́ tó jẹ́ àyànfẹ́ àwọn èèyàn kó sọ fún ọ pé òun fẹ́ gba iye báyìí ọ̀gbàgbà iye owó yẹn wá gbà ní gbogbo ọ̀nà ọjọ́ méjì lẹ́nu pẹ̀lú mi ṣé nǹkan wà bẹ́ẹ̀ tí wọ́n ti fáwọn orí yín ṣé nǹkan wà bẹ́ẹ̀ tẹ́ ti ya wèrè ṣé nǹkan wà tẹ́ ti máa ti gbogbo sítórì fún. ó dẹ̀ sọ iye tó fẹ́ gbà. ẹ̀sẹ̀ owó yẹn tán àwàdé most of àwọn tó máa ń wo Yorùbá fún tó máa ń bẹ̀rẹ̀ sí máa bá àwọn producer bá àwọn kan tó máa ń ṣe nínú lọ́fà tó pọ̀ lọ́pọ̀ àwọn olólùfẹ́ wọn ò fi ní interest nínú ká wo Yorùbá fi mọ́. kí ni wọ́n ṣe fẹ́ wò ó kò lórí kò nídìí kò ní irú bí ejò obìnrin ní fíìmù wa torí producer ti san owó tó yẹ kó san ó ti gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé ìwáǹtọ̀ tó fẹ́ gbọ́ ọjọ́ méjì ó wá sùn tó obìnrin kan nínú hòtẹ́ẹ̀lì kan ó kúrò ní hòtẹ́ẹ̀lì yẹn láago 12 ó jáàbò ó dọ̀pù mú ẹgbẹ́ kan ṣe ó wá dé lókèsàn yẹn láago 3 tó yẹ kó dé láago 9 láàárọ̀ lásìkò tó pẹ̀lú orí ẹ máa kù ìgbà tó dé yẹ obìnrin wọn wákàtí kan ààbọ̀ wọn á kọ́ fi lọ mékọ̀ fún káàsì tí wọ́n jọ ní sí 5 ìyẹn fẹ́ pa iṣẹ́ tí ẹ̀rí dé ìyẹn fẹ́ lọ ó ti bọ́ sí kánjúkánjú náà ti ní sẹ́mi wọ́n ti gba sẹ́mi wò ráyè mọ́ àní wọ́n ní ìwà àpá ọmọ ẹnìkejì lára débi pé tí wọ́n bá ní pàtó tó ti fẹ́ lọ ṣàtẹ̀wọ̀n tẹ̀lé ti gbé production tó sọ wọ́n dìbò mọ̀ká yẹn tẹ́lẹ̀ ti gba owó kan lọ́wọ́ tí wọ́n á fi production yín lẹ̀ wọ́n á lọ ṣàtẹ̀wọ̀n níbi tí wọ́n fẹ́ lọ yẹn ẹni tó bá pe ní tíátà tó lórúkọ lásìkò tí ìpolongo òṣèlú bá dé o kàn fowó ẹ̀ ṣòfò ni torí wọ́n á lọ rálì wọ́n á lọ campaign wọ́n á lọ gbá wọ́n á dẹ̀ fi location lẹ̀. àgbà tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí yín rí. láì mọ iye. ta ni báwo ṣe lọ. a fẹ́ mọ̀. mo ń bọ̀ ìgbà tí mo ya first production ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí tí mo ṣe nífẹ̀ẹ́ sí Babátúndé Antala nìyẹn ẹni tó jẹ́ lólùfẹ́ mi nìyẹn Antala nìyẹn ní gbogbo orí lọ́wọ́ ẹ̀kú máa wà ẹ̀lọ́sà tí n bá dẹ̀ fẹ́ sí production mi mo lọ máa ń bá wọn lọ́fíìsì àbí ìgbà wo lẹ máa rájè a máa sọ bí ìgbà tá a wà lẹ́gbẹ̀ẹ́ ara wa níbi jẹ́ pé káàsì tẹ̀lé inú iṣẹ́ àwọn ẹlòmíì ẹni mọ́ inú iṣẹ́ tèmi ìdí ni pé káàsì tí ó bà story jẹ́ mi ò ní lò wọ́n dẹ̀ lo káàsì tí n bá bá ẹ direct iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi náà ti ṣe sẹ́ǹtẹ̀ pé mi ni mo máa bá wọn pe káàsì
àbáwọn pé bá máa bá wọn pàwọ́ at the end of the day ó máa padà jẹ bíbọ̀ because ẹni tó bá wọn pè tó bá padà di pé ó fẹ́ gbéṣẹ́ lọ ìwọ ló máa bẹ tí bí ló máa bẹ tán ẹjọ́ ní ká sáà sí kínní fíìmù tí o fẹ́ gbé story tí wọ́n kọ pé èèyàn kan ṣe báyìí o fẹ́ gbé nǹkan yẹn jáde kó dàbí reality show tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí káwọn èèyàn mọ̀ pé kínní yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ o fẹ́ gbé nǹkan yẹn jáde ìwọ tó wá ń kánjú báwo ló ṣe fẹ́ switch character àti ẹsẹ̀ character tán fẹ́ kó gbàwọ̀ rẹ̀ wọ̀ nínú òsì. so ṣé ẹ fún èèyàn kan lówó rí tó ó ṣe bẹ́ẹ̀ fún yín tí ò wá àbí tó wá tó kánjú tó ṣe gbogbo ẹ̀. èmi ò kò sí káàsì nǹkan tí mo fún lówó tí ò wá mo ti fún yẹn lówó tí ò wá ó dówó mi padà. báwo lẹ ṣe wá ṣe ọ̀nà yẹn gbà tí ò wá. ó da story rù ṣùgbọ́n torí pé mo ti báwọn kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tó bọ́ sí ti tọ̀dọ̀ mi kò lè jẹ́ kò sí bóyá máa rí ó da story rù wọ́n dẹ̀ jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan bí bọ́sìn nígbà tí mo ya òdì kejì ayé mo ti sanwó fún wọn bíi 3 weeks before àkókò tó yẹ kán dé lọ́jọ́ yẹn wọn ò dé báwo lẹ ti fẹ́ meet up wọ́n ní mo yé sọ̀rọ̀ ẹ̀ wọ́n lóhùn mi le Ìbàdàn làwọn wà báyìí àwọn ò tí kú bá láago mélòó. tí mo sì ti sanwó fún yín láti 3 weeks ago. báwo la ṣe fẹ́ ṣe mo ní kò lè possible ẹlẹ́yìn báwo la ṣe máa ṣe káwọn dówó padà kò sí problem wọ́n dówó padà mo wá pé ọlọ́ba ń fọ̀rọ̀ kí àìsàn. ní ọjọ́ kejì ti wà ní location already. ní day 2. ẹ ti ṣàwọn iṣẹ́ pé ó kọ́kọ́ dé ká wọnú kárátà yẹn. so mo wá pé ọlọ́run fọ̀rọ̀ kí olóògbé Aisha tàbí Bọ́lá ọmọge campus ó ti wà nù fíìmù mi rí before kó tó di bí yẹn mo wá pé àǹtí mi ò ní rọ́ọ̀kan téèyàn máa ń pa mo ti há mi sọ káàsì tí mo sanwó fún mo wá wùwà òmùgọ̀ kan lọ́jọ́ yẹn Bímbọ́ Ọ̀sìn àti wá pè mí padà pé ẹ̀lú báwo dé wá ní my producer báwo wá ní káàsì wo ni ẹ ti wá rí pé iṣẹ́ tó yẹ kí n sọ wọn pé adúpẹ́ fọ́lọ́ ẹ má wọ̀rì wọ́n á ní àmúlá adúpẹ́ fọ́lọ́ ẹ má wọ̀rì mo ní mo ti pe àǹtí Bímbọ́lá mo ti sọ fún wọn báyìí wọ́n ní ok kọ́lọ́ á jẹ́ kó bọ́jà abájé wọ́n kọ́ ti fò èmi àti ọmọdé campus ń gbó tẹ́lẹ̀ àwọn ọmọdé campus ti sọ fún mi pé kí n má wọ̀rì àwọn máa páàkì aṣọ ọ̀sìn ọmọ àwọn máa páàkì aṣọ so àwọn adé location àwọn tí ìgbà táà tí wọ́n máa dé location ọlọ́rọ̀ mi dẹ̀ ni ó change face. Sáàdì Akétúndé Omega ni production manager mi lọ́dún yẹn náà wọ́n wá ní kí ni èsì tí mo ṣe yẹ kí n sọ fún àti Bímbọ́ pé ẹni báyìí ni mo pè. Fẹ́mi Adébáyọ̀ wà lórí set as lead role character wọ́n ní kò yẹ kí n sọ pé sísọ tí mo sọ yẹn ó ti fọ́ nǹkan lójú torí àti Bímbọ́ ọmọ mi campus dé location bá ó change ẹ̀mọ́ mi lọ ó change face. Ó yẹ kí n jẹ́ kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ pàtó jẹ́ pọ̀ àlọ́ ní kí n bá send owó ní tó bá dé location máa gbowó. àwọn tí ò kí mo ti máa ń gbọ́n pàǹtí ẹ̀ pé àwọn tí ò kí lè fake kìíní ni wọ́n because sápẹ́lóbìnrin ni mo dẹ̀ location kan lọ́wọ́ o ó ti kó mọ̀ fáwọn òṣèré iwájú location kan ni mo wà nísìnyí o mo bí sí àwọn ní pé mi inú wọn ò ní níṣẹ́ á dẹ̀ sọ pé òun wà location á dẹ̀ wà ní. ẹ̀mí wọn bẹ kèrè mọ́ ẹ̀ tí ẹ ṣe pé wọ́n ní mo súnmọ́ nínú wọn tó sọ̀rọ̀ yẹn fún mi tó tẹ́ bá wá bẹ̀ wọ́n síwájú àti síwájú sí i Ọlọ́run má da ìdílé Ṣọlá Kòsọ́kọ́ rú ọmọ bá mi Jídé Kòsọ́kọ́ àǹtí yẹn kò ní bẹ́ẹ̀ lo fake life láyé tó o bá pè fún sẹ́ ẹ̀lú àǹtí Ṣọlá tètè báyìí a ní kò narrate story kó tó gbowó ọ̀rẹ́ mi Níyì Johnson ò ní mi ò lè sọ lánàá o ká sọ̀rọ̀ lánàá o Níyì Johnson ò ní gba owó lọ́wọ́ ẹ̀ kó tó béèrè character a ní send the story tó bá send the story á gbọ́ ní story tó bá padà pé Níyì Johnson ó máa sọ ẹ̀sìn 7 tí bọ̀bọ̀ yẹn tó níbi tó ti fẹ́ wọlé tí bí ẹ ti pàdé ẹ̀ lójú ọ̀nà
Ọlákòsàn kan máa gbọ́ ní sórí ẹ tí wọ́n gbẹgbẹ tó ní sórí ò gbé sórí ẹ Ọlákòsàn kan máa sọ fún ẹ pé ṣebí ṣe náà ló ti sọ fún tó ti kúnlẹ̀ tó sọ pé kọ́ bẹ̀bẹ̀ o àṣìṣe ni. Mélòó káàsì wa àwọn kìnnì kan wa mélòó wọn ló ṣe bẹ́ẹ̀ wọn ò ká sórí lẹ́jọ́ fún wọn ti wò pé àwọn gúùdù náà tó bá ti wo research àwọn máa ṣe nǹkan. Torí mo ní àǹfààní àti pàdé ọ̀rẹ́ mi kan tó fẹ́ produce ìgbà kan ẹ má bínú ó bá pè mí ó ní ṣe òun mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ṣe mọ̀ pé lágbẹ́já gẹ́gẹ́ báyìí ó fuck up fóun mo ní kí ló ṣe ó náà máa wá sórí reality show yìí ní ọjọ́ kan because kò sí àdéhùn wà South Africa ó wá sọ̀rọ̀ yẹn fún mi tán wọ́n á ní ẹ̀ńdẹ̀ sọ yìí náà wá dórí TikTok òun dẹ̀ bá ní ẹ tó ṣe live lórí TikTok ó lè wá sọ pé ẹ̀dùn náà ṣọ́wọ́ bọ̀ fẹ́ fún ẹni yìí ní òótọ́ ní ẹni tó pa àwọn tíjọ sọ̀rọ̀ àwọn tó àgbé òun ti sẹ́ndì owó sí ó wá sọ pé ó rẹ̀ òun ó jà lórí live TikTok tó ṣe TikTok. Bímbọ́ Ògúnsànyà Bímbọ́ ó ní ọmọge ọmọ ọlọ́sàn Bímbọ́ Akínsànyà sorry Bímbọ́ Akínsànyà ò ní ẹ fàbẹ́ ṣe irú ẹ̀ kódà sílva ò ní ẹ fàbẹ́ ṣe irú ẹ̀ Bímbọ́ Akínsànyà ó máa wà lórí sẹ́ẹ̀tì mi lájà ọmọ wọn dẹ̀ ṣubú lọ́jọ́ yẹn tó pọ̀ àǹtí yẹn ó dé àjà Da Silva máa fi ẹnu iṣẹ́ sílẹ̀ wọn máa bẹ ìyá iṣẹ́ á sọ fún ẹ pé fáwọn ní táìmù wọn ò dẹ̀ ní dórí sẹ́ẹ̀tì láyé kí wọ́n kánjú. àbí kọ́ máa kanra àbí kọ́ máa da location òdu bẹ́ẹ̀ ni pé. ó máa bínú kó máa gbàṣẹ́ ìlú lọ kó gba gbogbo nǹkan sódì a ní wọn bẹ́ẹ̀ tí wọ́n dá but ìṣòro tá a ní ipá àwọn òde èsì wa gangan ojú kan tí wọ́n rí náà fẹ́ máa rí lọ. fẹ́ máa rí lọ. so àwọn tó jẹ́ pé wọ́n lè láti gan tó lè fún wa ní nǹkan tá a fẹ́ gangan ẹ̀ fojú wọn rí. ok ẹ jẹ́ kí n tún mọ̀ báyìí ọ̀gá mi torí tá a bá sọ pé ọ̀gá ẹni ọ̀gá lẹ jẹ́ bàbá lẹ jẹ́ Olódùmarè ò sì jọba ọpọlọ yín ẹ mọ̀ níyì sí ní agbára lọ́wọ́ Olódùmarè nínú pé èèyàn ń taṣẹ́ nígbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn mákẹ́tà là ń taṣẹ́ fún dc náà ọkọ̀ṣìn ta fún mákẹ́tà o àwọn kan ní YouTube oríṣiríṣi ṣé èyí ò tẹ̀ ní ìpèníjà kan àbí ìdojúkọ kan láàrin ẹ̀yin àti mákẹ́tà kankan because tẹ́ máa gbélé mákẹ́tà jẹ́mílówó tẹ́ máa gbélé ọmọ mákẹ́tà ṣe báyìí tẹ́ máa ṣe kíní kan ṣé èyí ò ní ìdojúkọ pẹ̀lú mákẹ́tà kankan. kò sí inú tẹ́ tí ó síwájú kò sẹ́ni tó máa tajà fún mákẹ́tà tí ò ní problem. bá tajà fún mákẹ́tà bá jẹ́ producer tó ti produce iṣẹ́ dáadáa láti àti mo ṣe máa ń sọ fáwọn èèyàn kó o jẹ́ producer kan ló sọ ẹ́ dolówó owó ló fi produce gbèsè ló máa bá bọ̀ ọ̀bẹ ṣùgbọ́n tọ́lọ́run bá padà fojú ẹ hàn owó ò rí ọ jáde padà kò sí pé mákẹ́tà ní ìsanwó fún ẹ o ohun tó máa fi ń pè ǹgbà tó fi ń pè láwo àtàánú tó bá rí gbà á mú lọ́pọ̀ mẹ́wàá owó ẹ̀ wá o ti ní ìdojúkọ rí ilà yìí ló ní first production mi ìdààmú mákẹ́tà tó tà nítorí pé púpọ̀ láàrin ọ̀ bí mo ṣe rí ni púpọ̀ ní wọ́n ṣe máa ń believe pé mo ṣe rí mo burú tó bá di bí ọ̀rọ̀ yẹn jẹ́ èmi dẹ̀ lélẹ̀ ìṣẹ̀mí mọ́là ni mò ń lò èmi ò ní gbàgbọ́ pé mi ò ní bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí tó bá ti jẹ́ lórí òótọ́ mákẹ́tà yẹn mo trace ẹ̀ mo get ilé ẹ̀ báyìí. ṣé mákẹ́tà táwọn èèyàn mọ̀ ni ṣe lè yá wa lórúkọ. kò sí mákẹ́tà mẹ́ta ló ti taṣẹ́ mi rí kò sí mákẹ́tà tí mo gbéṣẹ́ fún tí táwọn èèyàn mọ̀ bọ̀ ṣe mọ̀ pé àwọn kan bẹ tá a lè high reality ni but àwọn kan bẹ tó yẹ pé ẹ bá sọ pé àfọkù ẹ̀fọ́ lọ́hùn á dákọ àwọn kankan àyìn dákọ àwọn kankan first production mi ẹni tó tà ẹni tó lórúkọ táwọn èèyàn mọ̀ ni but nígbà tí ó di kinní lọ́jọ́ yẹn lẹ́mí ò bá bọ́ lẹ́nu ẹ̀ torí mo kó mọ́tò mọ̀pó kan ni mo kó lọ family tí wọ́n ti bí mi ẹni tó jẹ́ last born àwọn parent pọ̀ sí mi nínú abiyamọ mẹ́sàn-án tó ṣe mẹ́rin nínú àwọn ọmọ ẹ̀nà jẹ́ first so bẹ́ẹ̀ bá bá mi fa wàhálà mo lọ́pọ̀tínítì àti sójà mọ́ anybody tí bá ti wà lórí òótọ́ mo ti sọ yẹn dáadáa àgbẹ̀tì ilé ẹ̀ akànlẹ̀kùn máa sílẹ̀kùn báyìí pẹ̀lú bọ́ksà àwọn mọ̀pó ọbọ̀njú ẹ̀ ni ìgbé tí wọ́n gbé fúnra ẹ̀ ló sọ fún mi pé ká máa fi gbé mi lọ
mi ní débi táwọn lọ mo máa kú o ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ pé mo máa kú o wá sáde o ṣùgbọ́n ṣe rí ọlọ́run onídàájọ́ ayé ni èmi ò rí ẹ bá gbọ́ láfa àwọn mákẹ́tà sísìn mákẹ́tà tó lè fún lówó jẹ ló pọ̀ jù ní àwọn mákẹ́tà tó lè fún ni. mákẹ́tà yẹn padà sanwó yàbí ò san. èèyàn lè jẹ mí lówó ẹran kọ́ lọ́wọ́ alágbẹ̀dẹ tí ò sanwó ògùn ọ̀wà wálé ó lè jẹ mí lówó. wọ́n padà san. wọ́n sanwó tèmi o. ìbẹ̀rù sójà ni ìbẹ̀rù ó sì sọ torí àwọn tó ti jẹ lọ́wọ́ ní indọ́sírì tí wọ́n san. àìmọye tó ti sọ ẹgbẹ́dún arinlẹ̀ àìmọye tó yáwó tó jẹ gbèsè àìmọye tó kó mílíọ̀nù owó indọ́sírì Yorùbá wọ́n ti ń produce láti ìgbà tá a ti ń lo 200,000 àfi ṣe production tí 200,000 máa produce iṣẹ́ fún ẹ. mo ti ń produce láti ìgbà tá a ti san 50,000 fáwọn àwọn káàsì ẹni tó gbowó tó pọ̀ jù nígbà tí wọ́n produce 50,000 ló ń gbà. Fúnkẹ́ Akíndélé ló gbowó jù ní gbogbo indọ́sírì fíìmù Yorùbá. Fúnkẹ́ Akíndélé Sùlẹ̀ Àjẹ́nífà ló gbowó jù ní gbogbo káàsì. nígbà yẹn fọ́nrán bá Yẹ̀mí Fáṣásì lọ́kọ́ bẹ̀rẹ̀ 100,000 pẹ̀tẹ́ ẹ̀bà fún mi ní 100,000 ní ìní wá ẹgbẹ́ ẹgbẹ́ gò sílé wọ́n ló ní iye oṣù tí wọ́n fi dúró sílé pé àníṣẹ́ mà bẹ̀rẹ̀ láti bí 100,000. fọ́nrán bá Fẹ́mi Adébáyọ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àdẹ̀dùpẹ́ indọ́sítì yẹn ti dùn báyìí nísìn. ok gẹ́gẹ́ bí ẹ sọ pé ká máa ọ̀pọ̀lọpọ̀ bá débi rù. torí ó ní àwọn ẹ̀bẹ̀ àtàwọn ìjókòó pẹ̀lú gbìmọ̀ lórí ọ̀rọ̀ yẹn tó bá tó wá padà wáyé ṣe mọ̀ nígbà tí in fact èmi believe to me o inú ọlọ́run ò lè dùn mo fọba tó lẹ̀ ní ìníṣẹ́ lẹ́rìí àwọn ìdí mo sọ yìí first marketer ni òpó mo fi gbé yẹn second marketer ni táyé náà sójà mo fi gbé yẹn so mo ṣe gbà yìí èmi náà fa wàhálà bẹ́ẹ̀ pé kẹ́mi bọ́ tẹ́lẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbogbo yẹn adúpẹ́ fọ́lọ́run ìlú kan bẹ tán máa ń lù lẹ Yorùbá fún àwọn ìgbìmọ̀ tí wọ́n bá fẹ́ kí n ṣàṣeyọrí Ọlọ́run á ní kí n ṣàṣeyọrí kọjá expectation kan tí wọ́n lérò wọ́n á ní màdébì tí mò ń fẹ́ dé mòdébì tí mò ń fẹ́ àbí kéèyàn ní màdébì tí mò ń fẹ́ dé mòdébì tí mò ń fẹ́ ìkànnì méjèèjì ẹni tí ó bá ti dé bẹ́ẹ̀ yóò mọ ní màdébì tí mò ń fẹ́ dé ẹni tó bá ti achieve kan á ní ìlú èmi sì mòdébì tí mò ń fẹ́ dé. ìlú èmi sì màdébì tí mo fẹ́ dé màdébì tí mo fẹ́ dé. ẹ̀bá àtẹnu gbèpè kẹ́ẹ̀tẹnu bàṣẹ màdébì tí mo fẹ́ dé. so adúpẹ́ fọ́lọ́run èrò ọ̀tá òṣẹ́ lórí wa. tó bá ń sọ pé tí bàṣẹbẹ ṣe ń sọ ní ìsìn ó dà kí ìdájí ti ṣòwò wa o èmi mọ̀ pé máa ń fa wàhálà. torí ọjọ́ tí mo kọ́kọ́ pàdé yín ẹ jẹ́ èèyàn tí ó máa ń nífẹ̀ẹ́ sí èèyàn tó fẹ́ dìde. mo rántí péjọ náà lọ́hùn-ún ọ̀gá mi kan náà ni kéwì náà mo wá kéwì ìjọ náà ẹ̀jẹ̀ ṣàdúrà fún mi débi pé mo wò pé ọjọ́ náà mo jẹ̀ tí mo yín lẹ́gbọ̀n mo mú yín lọ́gàá mo mú yín gbogbo nǹkan láyé torí pé tí má ti ń ṣe nǹkan báyìí mo sọ fún yín mi sọ fún yín tá a bá tún ríra gbogbo ìgbésí ayé tí mo rìn kí n tó débẹ̀ yẹn a máa sọ Ọlọ́run dẹ̀dẹ̀ kẹjẹ nìkan tó máa ń dunnú sí nǹkan rẹ̀ ṣé ẹ ti ń jòkó tínú yín ti dùn sí rí pé mo júwẹ́ pé mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. gbogbo ìgbà nínú mi máa ń dùn. pé ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo wá tún fẹ́ padà sí orí ayélujára ìyẹn social media torí pé tá a bá máa wò ó ní ó ń dá a sí ni ó ń dá a sí ni Elédùà à ń gbọ́ ó ń dá a sí ni gbogbo pé ẹ ti produce o ẹ gbìyànjú pé kẹ́ sọ̀rọ̀ lórí rédíò tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ tọ́ta jẹ́ gbogbo ẹ ṣẹlẹ̀ o àmọ́ ipò tẹ wà nísìn as a story analyst mi ò rò bóyá mo lè ka èèyàn kan kí n tó ka yín lédè Yorùbá Ọlọ́run dáríjì mi lédè Yorùbá tá a jọ ń sọ yìí o mi ò rò bẹ́ẹ̀ lórí social media yìí o mi ò rò bẹ́ẹ̀ torí mo bédè lẹ́nu yín ni ọmọ tá a bí tó bédè lẹ́nu àwọn àgbàlagbà ni mo bédè lẹ́nu yín ni díẹ̀ bá jẹ́ sọ pé èèyàn tí tó bá ń sọ̀rọ̀ ogúnlógún èèyàn mọ́ ń fẹ́ láti gbọ́rọ̀ ẹ̀jẹ̀ kan nu wọn àwa ń sọ ìtàn téèyàn máa ń fẹ́ láti jókòó sí pé ibo ló fẹ́ ẹ̀ǹdì sí ibo ló fẹ́ parí sí ibo lọ̀gá mi ń gbé lọ nǹkan wà lè máa ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kan nu wọn báwo lè ṣe ní pé ok dẹ́ mọ sọ kí ni lórí social media. ẹ ṣe ọdún 2022 ni mo kọ́kọ́ sọ̀tà àkọ́kọ́ lórí social media ìtàn yẹn mo ti sọ nígbà tí mo wà ní iléeṣẹ́ rédíò ní Paramount FM ní Kọ́bápẹ́ Road lábẹ́òkúta lẹ́gbàá lákè
ọ̀gá mi tó fún mi sátífíkẹ́ẹ̀tì tíátà àti sátífíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ sísọ Ayọ̀bámi Akínríàdé ọ̀kan nínú àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Tungba FM ní báyìí ìgbà yẹn Paramount FM la wà lábẹ́òkúta nígbà yẹn bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ìtàn tí mo kọ́ sọ́ngbà yẹn ó ní í ṣe pẹ̀lú ìtàn sẹ̀mí ayé mi gangan bó ṣe lọ lọ́dún náà lọ́ọ̀ ni producer wa wá sọ pé ó fa 4.1 million èèyàn ló ń gbọ́ wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ wọ́n ní ètò wa yẹn wọ́n ló rìn gan-an ayélujára ò dẹ̀ tí ì rí báyìí kò sáyé TikTok èèyàn pé tó ló ní Facebook ṣùgbọ́n wọ́n ń gbọ́ ìtàn yẹn àwọn ìtàn tí kódà tí wàá rí pé ọ̀rọ̀ tí mò ń sọ tèmi gan fẹ́ sọ ìtàn ara mi gan pọ̀ àtàwọn àríkọ́gbọ̀n mi ìtàn táwọn èèyàn sọ fún mi pé kí n bá wọn sọ níta ayé ara wọn tó bá yẹ pé òní mo dì mú mi ní sọ kankan mi ilé olórogún wọn ti bí mi bẹ́ẹ̀ wọ́n ti tọ́ mi ilé olórogún náà ti bí ìyá mi bẹ́ẹ̀ náà ti tọ́ ìyá mi so ẹni tó bá bí ní olórogún tó jọmọ ọ̀dọ̀ àgbà tó bá lóun ò rí tóun fẹ́ wí ní àlàyé mi ò rò pé àwọn tó gbé pẹ̀lú wọn ṣe làákàyè. gbogbo ayé kọ́ ló máa ń láǹfààní abilékọ bá mi òkè máa ń fún ní làákàyè gẹ́gẹ́ fún ara rẹ̀ láti gbé nǹkan kalẹ̀ bẹ́ẹ̀ sì ń gbé kalẹ̀. ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹ̀bùn ni ẹni tó bá dẹ̀ wọ́n náà lọ́lọ́ máa ń fún lóòótọ́ torí mo ní ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún orílẹ̀-èdè tó fi máa dáhùn so ẹ jẹ́ ká sọ pé ẹ̀bùn ni. ìṣe tẹ wá ń ṣe pé ẹ fẹ́ ẹ jẹ́ ká fòbẹ̀ yẹn ìṣe tẹ wá ń ṣe sọ̀rọ̀ lórí ayélujára yìí báwo lẹ ṣe rí ṣé fáǹsì ẹ̀sìn ọ̀tẹ̀ tí múnú yín dùn rí pé ẹni yìí ó ń gbé mi dàbí ẹ ti rí testimony látọ̀rọ̀ fáǹsì rí. wàláì ìyẹn gan ló pọ̀ jù. ẹ bá a sọ bí méjì mẹ́ta ń bẹ. ìgbà tá à ń sọ̀rọ̀ ní iléeṣẹ́ rédíò kọ́ ni ẹ pé ètò àgbádùn yín náà ni láti ta Olúwo nílùú Ìkòròdú bí mo máa ya owó mọ́tò láti workshop ọ̀dọ̀ nígbà tí mo mọ́tò lọ sí Paramount FM lábẹ́òkúta adẹ̀ ń sọ̀rọ̀ lórí ibi ayédè ń gbádùn wa àgbádùn yìí o a sì gbádùn ara wa. àbíkẹ́yẹ̀ tó wà rí yín kọ́jú pé mọ́mọ́ òun yìí rẹ̀ pé ìlú ìdá wa mọ̀ etí ayélujára tó fi ṣe wá lóògbé ni ó kó bá wa náà o torí lónìí ní ìṣẹ̀mọ̀sán 500 naira ló máa wá ó kà fọ́ táàpù nígbà ní a máa ń gbádùn yín o ní ẹ̀ẹ́dì sọ́wọ́n ọ̀sán wọn máa rí àwọn. ẹ sọ wọn kó ń gbádùn yìí ni wọn náà dáta fún mi. wọn ń gbádùn wa so ìyẹn wọn ò kì í gbọ́rọ̀ wa wọ́n ń gbọ́rọ̀ wa wọn ò kì í rí wa. wọn kì í rí wa wọn ń rí yín. ṣùgbọ́n ìjọ tí mo lè kọ́kọ́ sọ pé inú mi dòjù wọ́n sọ̀tọ̀ kan lọ́dún 2022 aya báàlú kan tí kábíyèsí yẹn ti wàjà àwọn wá lọ fara nísìnyí lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́mọ wọn kan bá ń wo TikTok wọ́n ti gbọ́ àkọ́kọ́ ohun tí ń kọ́kọ́ sọ bá ní bá ń bẹ́ padà ta ló sọ èdè ìlú òkè wá ní bọ̀bọ̀ kan bọ̀ bá ń dá kíní padà jẹjẹ gbọ́rọ̀ ẹni ẹ̀ wọ́n bá gbọ́ ohun tí mo sọ ọmọ Yorùbá lọmọ èyí ó tún store rẹ̀ lọ bí àbáyé sọ fún mi ó tún store bíi fídíò bíi 200 bá tún gbọ́ fídíò mi bá tún wá àwọn ọmọ tí mo gbọ́dọ̀ kí ni bá ní ẹgbẹ́ kí lẹ fẹ́ fi eléyìí ṣe ń gbọ́ wọ́n bá tún gbọ́rọ̀ mi àmọ́ ní àwọn sọ pé kó bá àwọn òfin TikTok ọ̀jọ̀gbọ́n tó kàwé ni màmá bá àwọn òpó TikTok ọba bá wọn àmọ́ ní wọ́n ti wá lé lọ́sẹ̀ méjì kò gbé wá fídíò tèmi kankan bá ọmọkùnrin tí àwọn gbọ́ táwọn gbé lọ́dọ̀ rẹ̀ o àwọn onílọ́dọ̀ àwọn bí ìwá ni ẹ̀rí ni bá ń fi sọ́dọ̀ mi bá ń fi ké mi gbà tẹ̀ bẹ́ẹ̀ sáfún ó sáfún màmá ní andrew yín àbá wo fídíò alákọ̀ọ́ màmá sì fẹ̀ kan jókòó ti fídíò mi nìyẹn àmọ́ bá ní àwọn fẹ́ bọ́ ọmọkùnrin sọ̀rọ̀ wọ́n bá di ẹ̀ mi àwọn bá sọ tán aya ọba àlùbáyé láwọn ọkọ àwọn wájà màmá yẹn fún mi lówó owó yẹn kó wá ní o àwọn ọ̀rọ̀ tí màmá yẹn máa ń sọ màmá yẹn ní ògo ilẹ̀ Yorùbá mọ́ jẹ́ èmi ò tí gbàgbọ́ olóyè kan láàfin ìlú Ìbàdàn Olúbàdàn tó wájà kò Olúbàdàn tó wà níbẹ̀ ní ìṣòro tó wọ́n bẹ̀ olóyè kan láàfin ìlú Ìbàdàn orílẹ̀-èdè Ìtàló láwọn wá fi ṣe ibùgbé àwọn ni wọ́n kọ́kọ́ fún mi ní owó wípé story báyìí tí mo sọ story owó yahoo pé kí n lọ jà sí fíìmù àwọn fún mi níye báyìí
ìbáwọn ti mò ń gbóhùn àwọn yẹn bó wá lọ́dún 2023 lọ́jọ́ kan lárábìnrin kan wọ́n bá di ẹ̀rù mi pé please send me your account details mo wo mẹ́sẹ̀jì yẹn mo bá jókòó ní your account details account number ní jẹ́ bẹ́ẹ̀ ṣé phone number ní jẹ́ details ní irọ́ bá fi ọkàn kan máa ṣe account details mi kò tó gbà tẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi bá rí 1 million naira. 1 million naira. 1 million naira yẹn nígbà tí ẹni pé 1 million naira yẹn ìwọ àwòrán ìwọ ni wow odo irọ́ 1,000 wọ́n ṣe ń bẹ̀ náà ọ̀rọ̀ recharge card wow odo 10,000 mọ́kàndínlé lọ́fíìsì ni mo gba workshop mi lọlẹ̀ bá pè kan náà wọ́n sẹ́yìn wá bí sẹ́ni dáhùn èlé ṣe ẹ̀dá o máa gbọ́ nígbà yìí ní ìsìn mo bá iṣẹ́ lọ́wọ́ ni gbowó tó sẹ́ndì gbàgbé lọ́wọ́ sẹ́ndì yẹn ìyẹn bá ní ọ̀gá 1 million naira ni mo ní 1 million naira lájú owó iṣẹ́ tí mo fẹ́ bá ṣe ẹni gbèsè wọn máa bọ́ọ̀lẹ̀ ni ká padà sọ́fíìsì mi ní 1 million naira. láìsẹ̀ tí ò rí rí ẹ̀rí àmọ́ tó ní pọ́ bọ́ sí dashing. wọ́n ò fún mi ní 1 million naira rí. àti owó iṣẹ́ ni mo sọ pé bí ẹni tí ò gbowó iṣẹ́ bẹ́ẹ̀. ìgbà yẹn mo ti gbọ́ tó wà 10 million naira lákàntì mi iṣẹ́ tí mo ṣe nìyẹn. afẹ́fẹ́ mi ìmoore hàn èyí tí ẹ̀ tí mà kàn fẹ́fẹ́ mi ìmoore mo bá lọ sórí page ẹni bá ní hello ma please send me your number ló bá ní fún kíni mo ní láti fẹ̀mí ìmoore hàn pé mo ti fẹ́ béèrè pé ṣé wọ́n fẹ́ ká fún àwọn èèyàn lówó yẹn ká pé fáwọn èèyàn ni wọ́n láwọn dá sí mi ẹ fún mi nọ́mbà yẹn jẹ́ pé wọ́n ní kò nídìí kí mo ṣe fún tí mo fi deserve kíní wọ́n ní ó kù bí ọ̀sẹ̀ díẹ̀ táwọn fẹ́ gbẹ̀mí ara wọn nílùú London táwọn ń gbé wọ́n ní làwọn bá fídíò mi pàdé àwọn abẹ́sì ní wò mí lóòrèkóòrè kò tí ì tó àwọn sára wọn para àwọn ìjọ táwọn wá fẹ́ para àwọn làwọn bá tan TikTok pé jẹ́ wo TikTok gbẹ̀yìn ni àwọn bá rí i pé fídíò mi ló gbá fídíò tó wá gbé wáyé lójú àwọn fóònù dé táwọn wà àwa ò pé tó bá jẹ́ páláwọ̀ funfun ni ọ̀gbẹ́ni owó táwọn san fún ojú báyìí lọ àwọn fi ẹ̀mí ìmoore hàn níwọ̀n bá bélé ń jà yẹn ìmọ̀ ìbínú. wọ́n fẹ́ gbẹ̀mí wọn. wọ́n fẹ́ gbẹ̀mí ara wọn nílùú London. fáǹsì ti fún mi ńlẹ̀ rí o fáǹsì ti fún mi ní lára àwọn fáǹsì nígbà tí mo ra ìkànnà àwọn mọ́tò mi fáǹsì fún mi 2 million naira téèyàn bá nínú oore tó dẹ̀ ní wáre tó bá kún fún bẹ́ẹ̀ náà aṣọ oríire irú orí ètò tí mo wà yìí ẹ ṣe pé bóyá ààyè gbà mí àmọ́ mi gbọ́dọ̀ mọ́ débi torí ẹ tí ó bá ti máa ń gbéyàn gẹ̀gẹ̀ téèyàn bá gbé nìyẹn náà gẹ̀gẹ̀ kò sábúrú mẹ́ mi kábàámọ̀ pé mo mọ Olúwaṣeun Àkànjí. ẹ jẹ́ ká túbọ̀ sí àpàbí ẹni lẹ́ẹ̀kan ẹ sọ pé eléyìí o eléyìí báyìí o ẹlẹ́dẹ́lẹ́kẹ̀ lọ́rù TV o ẹlẹ́dẹ́lẹ́kẹ̀ jẹ́ ẹ̀kọ́ jẹ́ sọ pé ọ̀kàlẹ̀lẹ̀ ọkọ mi àmọ́ àgbọ́dọ̀ mẹ́nu bà torí ara nǹkan tí àwọn aráalé ní ká béèrè lọ́wọ́ yín náà la fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ọba sọ̀rọ̀sọ̀rọ̀ òṣèré orí ìtàgé olùfẹ́ àwọn èèyàn ìyàwó mi ò lẹ́ni. mo níyàwó ẹyọ kan. tẹ̀ ṣì ní lọ́wọ́lọ́wọ́ báyìí. mo níyàwó ẹyọ kan lọ́wọ́lọ́wọ́ báyìí sọ̀rọ̀ mo ní àlè tó pọ̀. ṣé. mo wá fẹ́ kọ́ mo tiẹ̀ ti yín ẹpin mo yín ẹpin mi fẹ́ àlè wọn mo wá fẹ́ ìyàwó kan. ìyàwó kan sí i àwa jẹ́ méjì. tí ẹ mọ̀ pé inú ìwé ìka obìnrin fọ́ bá o. náà mo lọ sọ ni pé ṣé ẹ má dojú àṣà rú o. náà mo fẹ́ sọ sí ẹ mo fẹ́ débẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí ọmọọba tó fẹ́ jọba tó bá ti rí àbòsí kọ́ ikọ́ ló wú mi gẹ́gẹ́ bí ẹ̀fọ́ káàfin gbọ́dọ̀ tóbi. gẹ́gẹ́ bí ọmọ ọba tí ó padà jọba. gẹ́gẹ́ bí ọmọ ọba tí ó padà jọba gẹ́gẹ́ bí ọba today. àṣẹ ọlọ́run sílẹ̀ orí ọ̀sẹ̀ rẹ̀. ok gẹ́gẹ́ bí ọba tó fẹ́ jọba wọ́n ní olórí ọkàn ò kí sí láàfin so àgbà láàfin gbọ́dọ̀ fẹ́ náà ni so ẹ jẹ́ pé ìyàwó kan lẹ́ni are you planning to have another wife like ẹ plan láti níyàwó tó pọ̀ dáadáa olórí máa ń pọ̀ láàfin.
ẹ̀wọ̀n tí ẹ̀ káyàwó fọ́ba lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tá a fi ìjọba ẹ̀wọ̀n kan ní ń bẹ lọ́ọ̀dẹ wa. ṣé ó yẹ tó bá tó jọba kẹ́ tó fẹ́ sí ni. kí n tó jọba bàbá lájọba tá a bá jọba sí àwa nífẹ̀ẹ́ àfẹ́yàwó ṣe rí obìnrin pọ̀ náà ayé ju pé ká má fẹ́ kálukú yín lọ́rùn lọ àfẹ́yàwó sí i. èmi kọ́ ni mo béèrè question yẹn o tó sọ pé kinní kan ló túgà kinní kan tó béèrè question kan o èmi kọ́ mo béèrè question gẹ́gẹ́ bí mo béèrè ní pé ìyàwó mélòó náà fẹ́ fẹ́ ní ìsìn yìí sí wọ́n sì láwọn máa fẹ́ òbí mẹ́rin sí àbí mélòó. àtẹ̀fẹ́ ẹ̀rọ kan sí náà ẹ̀ pé ẹ̀rọ kan náà láwọn ayọ̀ṣẹ̀ kúrò ní ẹ̀kọ́. ọkọ ẹ máa fẹ́ wọn lé ọkọ kan. àfẹ́ ẹ̀rọ kan sí báyìí. tó bá ti wá kó bí abí mẹ́rin ẹ̀ wá sinmi náà tó bá ti wá jọba ẹ̀ wá pèsè kó bíbé ẹ̀ẹ̀kanlẹ̀kùn méje. ilẹ̀kùn méje kẹ̀ èmi ọ̀kan lẹ̀kùn èyí fi méje kún méje ni. ilẹ̀kùn mẹ́rìnlá ẹnlẹ́kùn mẹ́rìnlá láwọn fẹ́ kàn. awuyewuye kan lọ ní àárín agboolé tíátà awuyewuye kan lọ láàrin agboolé tíátà tó sọ fún wa wípé tẹ́ bá wo mo fẹ́ ká lọ ọbẹ̀ ni o kí ni nǹkan tẹ́yìn rí sí interview kan tí kan dára àwọn òṣèré tíátà tó lọ ṣe ní orí móhùnmáwòrán ti social media tó ń sọ pé iná dárúkọ àwọn mákẹ́tà kan nǹkan tó ṣe fáwọn àwọn eléré tíátà ẹgbẹ́ wọn kí lẹ́yìn rí sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àgbà òṣèré gẹ́gẹ́ bí director gẹ́gẹ́ bí ẹni tó ti pẹ́ nínú iṣẹ́ yìí. tí mo bá sọ pé ìbéèrè tẹ béèrè ohun èmi gangan fún alára mi ò gbọ́ àbí wò wò ó nígbà mo fẹ́ lo ọwọ́ kan àbòsí ni. níparí ọ̀rọ̀ ọkùnrin àgbà òṣèré tó sọ̀rọ̀ ẹni tí oní tíátà bá ń rí ẹ dàbí ẹgbẹ́ ìfi agboolé tíátà gbé alátẹnujẹ ẹni tí alátẹnujẹ bá ń rí gbàdọ̀gbọ́ rẹ̀ tètè rẹ̀ bá fi ń dán olùrẹ̀ rẹ̀ ń dà náà lọ́mọ sí agboolé tíátà ṣe rí nù bó bá rí tó bá bá ọmọ agboolé tíátà bó bá bá sọ̀rọ̀ ọ̀fẹ́ kọ̀kọ̀ tó bá gbọ́ tó bá gbà nǹkan mẹ́ta ní bẹ lára rẹ̀ ẹnu ẹ̀wù ẹni tó máa agboolé tíátà bá fara lẹ̀ fún olùkọ jẹ́ akẹ́kọ̀ọ́ tó lè dá wàhálà rẹ̀ tó pé láàrin àwọn akẹgbẹ́ níṣòro sáré mẹbí ẹbí márùn pa tó sáré fọ́ wọn lẹ́nu tàbí ọ̀gá ni àbò kúrò àbọ̀ ọ̀gá ni òkú ju ọ̀sán àjò tóbi jù ọ̀rọ̀ gbà lọ́mọ ọkùnrin Ọlọ́run sì fi olóòótọ́ sí ọlápò tàbí ọmọ ipá kó nínú eré dáadáa wọ́n máa fún ọ lábẹ́ ọ̀fẹ́. táyé sì mọ̀ ọ́. táyé mọ̀ ọ́ bí wọn bá wá tiẹ̀ tí ì mọ̀ gan-an wọ́n máa gbé ọ̀fẹ́ wá fún un. ìdí ni pé níwòye wọ́n ti rí i pé nígbà tí ọba ìdìbò yìí ṣe lọ́la kan orúkọ rẹ̀ ọ̀tàn ògo rẹ̀ jáde. ara wọn bí aríwógo síwájú ológo ṣùgbọ́n ọ̀rẹ́ wà òòlówó lọ́wọ́ ọ̀mọ pákó ní eré ọkàn dàbí orógbó ni tán pákó làwọn ẹ̀jẹ̀ kò dùn lóòrò ìwọ̀n ọ̀rọ̀ ọmọ onítàtò ní tí wọ́n fi ọ sí ẹni tí wọ́n bá ń rí lára rẹ̀ tí wọ́n rí pé eléyìí lọ́la òní wọ́n fara lẹ̀ fún. ìtumọ̀ sí pé àwọn obìnrin tíátà náà máa ń jẹ èèyàn ní chop and dump. tọ́pọ̀ jù ta ló fẹ́ bólógo àná sí èkó ọ̀bà aládàáwò sí ayé gan ni ọ̀bà aládàáwò sí ta ló fẹ́ bólógo àná sí. ìwọ́n tó ọba ti ṣe ẹ̀yìn ti níbi tí ayé ti sọ pé ẹ yàgò fún ajẹsìn àná rí ẹ tí bá ń gbó tí ẹ̀bọ̀ kútùpà láyé wọn tẹ̀lé ayé ìyàgò fún ọgbẹ́sẹ̀ rí tí wọ́n ọgbẹ́sẹ̀ rí mẹ́sẹ̀ láti jọ fi rìn dáadáa ló fẹ́ yàgò fún ọ. kí wàá ní ìkẹyìn wò pé a lè ṣe sọ̀rọ̀ yìí bíi pé òkè ẹni yìí ó ti fún yín òun náà ti lò gbà rí ká sọ bẹ́ẹ̀ ẹ̀yin wá ń lò gbà lẹ́nìí kí ló tẹ̀yìn òun mẹ́tò tó lò gbà lẹ́nìí náà kẹ́ tó fóun náà sínú gbà yín tẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́. gbogbo náà kọ́ wọ́n fara wọn mọ́ra o alákàrà ìfẹ́ kẹ́nì kejì òde o. alákàrà ìfẹ́ kẹ́nì kejì òde. alákàrà ò ní fẹ́ kẹ́nì kejì òde. àkọ́kọ́ náà mo sọ síwájú nínú ìbéèrè tẹ́ ti béèrè síwájú mo ní pé agboolé tíátà ẹ̀ńtẹ́ ẹ bá jọ wà báyìí ni mo dẹ̀ sọ fún pé another world entirely lágboolé tíátà ẹ̀ńtẹ́ ẹ bá jọ wà báyìí tẹ́ ẹ jọ bìlọ́ọ̀sì tíátà tẹ́ tó jọ bìlọ́ọ̀sì bì kan náà. bìkan míì. tẹ́ ẹ jọ jọ́ ọmọ bì kan míì. lórí jẹ́ pé bí n bá ti rí ṣe mo rí tèmi ṣé mi ò níbi tọ́pọ̀ tí mo fẹ́ láàbí mo sọ pé dandan bí. ó túmọ̀ sí pé àjọwọ̀ pàpà ni. sọtẹ́lẹ̀ mi pé mi lórí ní ìsìnkú fún mi lówó yóò rí bí ẹni pé ṣèwọ́ wà pé mi ìwọ́ wà pé mi ọ̀nà bíi tiẹ̀. tó bá wa náà ti wà ní ibì kankan náà. àtijọ́ wà níbì kankan náà. bọ́ọ̀ tí a ta sí rí nìyẹn. kí ni ẹ ti sọ àwọn ìrírí ayé tẹ̀rí nínú tíátà
nínú gbogbo ẹ̀ nígbà tẹ́ wá ń sọ̀rọ̀ ní lórí social media ṣé kò sí rí kọ̀tẹ́ ti ẹ̀rí tó bá yín lẹ́rù mo jẹ́ ẹni tó sọ pé France pé òun pé lágbájá pé mi ò ní ṣe kinní ẹ̀yẹn irọ́ ló pa. ìyẹn ló pọ̀ jù. àfi kí n dún ẹni sẹ́ẹ̀. ìyẹn ló pọ̀ jù. èmi ò wá ọlọ́run wá mi sọ pé mímọ̀ sí mi torí mo fẹ́ràn obìnrin náà fẹ́ràn mi. mo lè jẹ́ tí. ẹjẹ́ àlà ọ̀gá mi ẹjẹ́ àlà. ẹ fẹ́ràn obìnrin. ẹ fẹ́ràn kẹ́ máa ẹ fẹ́ràn obìnrin. Olúwaṣeun Àkànjí lèmi jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pè mí ní olóòtú ètò yín ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ dúró síbẹ̀ ọ̀gá mi pàtàkì mo lórí ètò China ti mọ̀ báyìí pé ọmọ tẹ́ bá bí ẹ̀yà ni jù àwọn ni wọ́n ìmọ́lẹ̀ wọn ó tọ̀ sára tàwa náà fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ tèmi ẹ bá sọ fún wọn pé kí wọ́n máa subscribe sí YouTube channel wa gbogbo ní tọ́lá ti ṣe. ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo rọ́gbẹ́ ẹ̀bẹ̀ ni ẹ jọ̀ọ́ inú ò ní tán wó yín gbogbo bí tẹ́ ti mówó tẹ́ fi ra dátà ọlọ́run ní jẹ́ ẹ mọ̀ ọlọ́run ní jọ́ pa yín lára ni ṣé ẹ yọ gbẹnu tẹ́ reality show yìí ẹ jẹ́ àjọ sọ́ọ́dí ńlá ẹ jẹ́ àjọ tó dìgẹ àràbà tó máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ owó lànà owó ọjà tá a bá ti fowó rọ owó náà lọ yá fi pa ẹ jọ ẹ bá sọpọ́ọ̀tì àbúrò mi ẹ bá sọpọ́ọ̀tì ọ̀rẹ́ mi ẹ bá sọpọ́ọ̀tì ọmọ ìyá mi ẹ bá sọpọ́ọ̀tì ẹ̀dá àjọ ṣiṣẹ́ kan náà ẹ jọ torí ìtọ́lọmọ bẹ̀yìn ni o.